káàbọ̀. Ṣé rí bí ara ṣe kan mí ní èní tí bá ní kí n sọ̀rọ̀ púpọ̀ jù ìpè á jábọ́. Mọ́mì dádì bí ara ṣe ń kan mí ní èní tí bá ní kí n sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe ń dùn mí ní ara ìpè á bọ́lẹ̀. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣé ìyà tá à ń jẹ ṣé kò tíì tó ni? Ṣé rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò tíì tó ni? Ẹ rántí ìgbà tí mo máa sọ̀rọ̀ MC Olúọmọ tó ń gba 400 million naira lóṣù. Daddy, mommy, mo tún dé o. Àwa tí ní tòótọ́ ní orí ètò Ọ̀dẹ̀ Òdùbí, ẹ má bínú wípé mi ò kí yín wípé báwo lára yín, báwo nílé, báwo lẹ́bí. Bí mo ṣe wà yìí, tẹ́ bá ń gbọ́ 2 fighting 1 angry person, ara kan mi burúkú. Nígbà tí a sọ̀rọ̀ wípé MC Olúọmọ ó ń ṣe kí ni ó ń gba salary 400 million naira daddy àti mommy. Ní ẹnìkan ní VP vice president Nàìjíríà yìí orílẹ̀-èdè yìí ó ń fi 21 billion naira 21 billion naira ó fi tú léṣe. 21 billion ó fi tú léṣe. Ó wá retí wípé kí ìyà jẹ wá. Ó kúkú ti mọ̀ wípé ìyà tó máa jẹ wá tẹ́ bá ń gbọ́. We will collect in different time, we will collect in different kind. We will collect so many beatings that at the end of the day, we will suffer and suffer. Then our great-grandchildren will inherit from it. Ẹ má bèrè pé òyìnbó mi ti pọ̀ jù. Òye túmọ̀ sí wípé a máa jí àwọn ìyà kan. Ọlọ́run jẹ́ ká fi ìyà lẹ̀ fún àrùn ọmọdọ́mọ wa. Mọ́mì dádì, ẹ jọ̀ọ́, èló lówó oṣù yín fáwọn tá ń ṣiṣẹ́ salary. Ká sọ pé orí ẹnìkan ní Nàìjíríà ó ń gba 10,000, ó wá ń gba tax. Báwo ṣe máa estimate tax yẹn torí níbi iṣẹ́ mi bí o bá ṣe ń gba salary ṣì lọ ṣe máa estimate tax ẹ̀ fún ẹ. Ká sọ pé orí kan wá ń sọ 200. Ká sọ pé ni o 200 naira, ẹ má bínú. Mọ́mì dádì a máa kọjá 1 billion ní Nàìjíríà. Ká wá multiply 1 billion sí 200 naira. Lórí kọ̀ọ̀kan. Ẹ máa tí mo fẹ́ lo 1 billion torí àwọn ọmọ kókó, àwọn ọmọ tó yìn lọ léèwé. 1 billion sí 200 naira. Mọ́mì èló nìyẹn? 200 billion naira lóṣù kan. Bóyá nítorí wípé wọ́n mọ̀ wípé a pọ̀ ló ni wọ́n ṣe ń ṣe kíní. Ẹnìkan sọ pé òun fẹ́ tún lé òun ṣe. Ẹ jẹ́ má bínú, ilé tó tún ṣe yẹn, ilé tó tún ṣe yẹn, kíni yẹn fẹ́ ṣe fún wa? Ó fowó lù, ó fowó tí àwọn èèyàn jìyà fún, ó fowó owó tó fi gba tíkẹ́ẹ̀tì, ó fowó owó tẹ́lómi fi ń run pọ́npọ́n tó ń gba ní oṣooṣù, ó fi tún lé ẹ̀ ṣe. Ó fi 21 billion naira ó fi tún ilé ẹ̀ ṣe. Wo ìdájọ́ Ọlọ́run báyìí tó bá máa rọ̀ lé ẹ lórí báyìí. Daddy, mommy, ní bá káàánú torí pé kíni ẹni bí ni. Torí pé kíni ẹni tí ò fẹ́ yẹ ká ní ìlọsíwájú ni. Torí pé kíni ẹni bí ni. Ẹ má jẹ́ ṣépè.
ṣùgbọ́n ẹ̀yin màmá wa steady ẹ wo mo yọ̀ǹda ẹ̀ fún yín ẹ máa wọ́n lépè láàárọ̀ ẹ wọ́n lépè lọ́sàn ẹ wọ́n lépè lálẹ́ tẹ bá jí lóru kó tẹ bá tún rántí 21 billion ẹ wo bẹ́ẹ̀ ló máa rí láyé 21 billion naira ọ̀fi tún lè ṣe mọ́mí ẹ̀jẹ̀ dáàdì tẹ́yìn bá fẹ́ tú ilé ìtọ́dọ̀ tí yín ṣe tó yẹ pé yìí máa bá kápẹ́ńtà sọ kápẹ́ńtà èmi yìí máa mọ́mí dáàdì tó bá kó 21 billion naira sí orí school tó bá kó 21 billion naira sí oúnjẹ tó bá kó 21 billion naira sí ó ní àǹjẹ́lẹ̀ lówó àǹjẹ́lẹ̀ ní 6 billion àǹjẹ́lẹ̀ ní 3 billion tó bá fún gbogbo àwọn èèyàn tá à ń jẹ ní gbèsè ẹjọ́ ṣé ìyá yìí á máa jẹ wá báyìí gbogbo àwọn tó ní àǹjẹ ní gbèsè yẹn tó bá fún wọn ní gbogbo owó yìí ṣé ìyá yìí á máa jẹ wá ṣé gbogbo wàhálà tá à ń tojú kọ yìí ṣé mo máa ṣe wá àwọn tó wà ní ẹjẹ mo fẹ́ bẹ̀rẹ̀ question kan ni o ẹ má bínú o mo ti ń ronú ẹ̀ tẹ́lẹ̀ tí vice president bá fi 21 billion naira fi tún lé ẹ̀ ṣe ẹjọ́ èlò ní salary ẹ̀ ẹjọ́ èlò lówó oṣù ẹ̀ owó oṣù tó ń gbà èlò ni torí pé kí ni no mi ò fẹ́ máa fi sí wípé owó wa ló ń lò torí pé kí ni owó ẹ̀ tí ẹ̀kọ́ tẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó wa torí pé kí ni àwọn èèyàn tí ó máa ṣe kí ni tí wọ́n máa ṣe kó tẹ̀ ń ṣe èpè torí pé kí ni a máa sọ fún Ọlọ́run ọba pé ìyà tó ń jẹ wá Nàìjíríà yìí ó kọ̀ bá wa gbé bí 27% sí family ẹ̀ àti gbogbo àwọn èèyàn tó ń tọ́jú owó wa mọ́mí dáadé ẹ wo títì gbogbo títì yẹn tó yẹ pé tọmọ mi bá àìmọye ìjàmbá ọkọ̀ tó ti ṣẹlẹ̀ síbẹ̀ tẹ́lómi gan tó ti ṣe kí tó ti pàdánù ẹ̀mí ẹ̀ ọmọ kan ló kú nítorí pé kí ni àwọn ọlọ́pàá ń wa mọ́tò wọ́n ò wa mọ́tò dáadáa wọ́n dẹ̀ lọ kọlu ọmọ yẹn níbi tó ti ń ṣe ọrọ̀ ajé ọmọ yẹn dẹ̀ kú àwọn ọlọ́pàá yẹn náà tún wá kú títí kọ ẹni tó tiẹ̀ lọ gbé kan ṣẹ̀ gbogbo wọn tún kú. You will say this country is a country of peace, love and unity. Kí ni anthem wèrè tá ń kọ? Ẹ wá ní kí akẹ́kẹ́ àwọn èèyàn kọ́ tiẹ̀ má sọ anything nípa anthem tó ń kọ. Nǹkan tó yẹ kí gbogbo wa máa rẹ́rìn sí. Ní Amẹ́ríkà tó bá máa jí mọ́mí àṣàdé ọmọ ní God bless America. America is prosperous. Ẹ jọ kí ló ṣe Nàìjíríà? Ká ní ṣe pé yà God, why are you suffering us? Mo gbà wọn lórí burúkú kan lọ́jọ́ kò síbi ẹ wo mọ́mí dáadáa mo ń bọ̀ ẹ má gbé láti subscribe ẹ má gbé láti tẹ̀lé wa ẹ má gbé láti comment ó dàbọ̀ ó ń jó mi lára ó dàbọ̀.